sí abala ìròyìn ayọ̀ lórí ètò wa Agogo Ayọ̀. Orúkọ mi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àṣìṣe ńlá gbà ló jẹ́ fún mi láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Empress Timaya ló sọ bẹ́ẹ̀. Ìjọba gbọ́dọ̀ sọ ètò ẹ̀kọ́ di taládàáni Uti Uwanchukwu. Àwọn oníṣẹ́ bí dáná sun ààfin ọba pẹ̀lú ọba nínú rẹ̀. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òótọ́ ni wípé ọ̀kan lára àwọn gbajúgbajà olórin orílẹ̀-èdè Nàìjíríà Enetim Hodom tí gbogbo ènìyàn mọ̀ sí Timaya kò tí ì dáríjì ara rẹ̀ fún níní ìbáṣepọ̀ pẹ̀lú òṣèrébìnrin Nollywood ní Empress Njama. Àwọn ìràwọ̀ méjèèjì ní ìbáṣepọ̀ kan tó gbóná jọjọ eléyìí tó mú kí ìsọwọ́túká wọn nínú ọdún 2009 má rọgbọ rárá. Ṣùgbọ́n Timaya kò tí ì gbàgbé ìrírí yìí nítorí wípé ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí ó sì fi hàn wípé ìbáṣepọ̀ náà jẹ́ eléyìí tí òun kábàámọ̀ títí di òní. Olórin náà tó ń jẹ́ Ẹgbẹ́rí Papa One nílùú Bayelsa sọ wípé kò yẹ kí ènìyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹnikẹ́ni tí orúkọ rẹ̀ bá ti ní àbàwọ́n àti wípé òun ní ìgbàgbọ́ pé kò pọn dandan kí ìbájọ́rẹ̀ẹ́ tó wà láàrin ẹni méjì jáde sí gbàgede. Olórin náà tó ti ní ọmọ kan ti wá pinnu láti ṣe àgbékalẹ̀ ìtàn ìgbésí ayé rẹ̀ lọ́dún 2014. Ògbóǹtarìgì òṣèré àti sọ̀rọ̀sọ̀rọ̀ ni Uti Uwanchukwu bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí ó sì fi hàn wípé ó yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè náà di taládàáni ni. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ti bu ẹnu ẹ̀tẹ́ lu ipò tí ètò ẹ̀kọ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí eléyìí tí kò dára tó nítorí wípé tí ìgbìmọ̀ àwọn olùkọ́ bá ti da iṣẹ́ sílẹ̀ ó máa ń fi àkókò àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí òbí wọn ò ní owó láti rán wọn lọ sí iléèwé àdáni ṣòfò ni àti wípé kì í ṣe gbogbo ìdílé ló ní irú owó bẹ́ẹ̀ lọ́wọ́. Uti tẹnumọ́ wípé àsìkò ti tó fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti sọ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè náà di ti aládàáni nítorí wípé ó jẹ́ ohun tó ti ní lójú jọjọ láti máa fi ojoojúmọ́ gbọ́ ìròyìn ìdáṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ eléyìí tó ti tàn káàkiri àgbáyé. Lákòótán Uti ṣàlàyé wípé ó ti wá hàn gbangba wípé ìjọba àpapọ̀ ti ń kùnà ní gbogbo ọ̀nà àti pé níṣe ló yẹ kí wọ́n sọ orílẹ̀-èdè Nàìjíríà gan fúnra rẹ̀ di ti aládàáni. Àwọn oníṣẹ́ ibi kan ti dáná sun ààfin aláṣẹ ti Ìlàṣẹ Ìjẹ̀ṣà Ọba Adésínà Aníbìjùwọ̀n níjọba ìbílẹ̀ Òbòkun ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ọba náà nínú rẹ̀. Ìròyìn tó tẹ̀ wá létí sì fi hàn wípé wọ́n fún ọba náà lọ́rùn títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ ni kí wọ́n tó dáná sun mọ́ ààfin. Àwọn olùgbé agbègbè Ìlàṣẹ Ìjẹ̀ṣà sọ wípé ọba náà tó ti pé 100 ọdún kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ti wà nínú òkùnkùn biribiri gẹ́gẹ́ bí afọ́jú fún odidi ọdún 9. Àwọn olùgbé náà sì ní ìgbàgbọ́ wípé àwọn oníṣẹ́ ibi yìí jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC Oòduà People's Congress kọ̀ọ̀kan tó ṣígúnbọ ààfin ọba Aníbìjùwọ̀n lálẹ́ ọjọ́ náà pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mazda 323 tí wọ́n pàpà dáná sun. Wọ́n ti wá gbé òkú ọba Aníbìjùwọ̀n tó jóná náà lọ sí ilé ìgbókùsí nílé ìwòsàn ìkọ́ni ti Ládòkè Akíntọ́lá tó wà nílùú Òṣogbo. Àwọn ọlọ́pàá sì ń tọpinpin ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́. Èyí ni òpin ìròyìn náà ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àṣìṣe ńlá gbà ló jẹ́ fún mi láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Empress Timaya ló sọ bẹ́ẹ̀. Ìjọba gbọ́dọ̀ sọ ètò ẹ̀kọ́ di taládàáni Uti Uwanchukwu. Àwọn oníṣẹ́ ibi dáná sun ààfin ọba pẹ̀lú ọba nínú rẹ̀. Àwùjọ bá lọ lórí abala ìròyìn ayọ̀ lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe